nínú ìpele àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ohun tó dájú tó farahàn gbangba ó ní wípé àwọn èèyàn wa yìí tí wọ́n jẹ́ mùsùlùmí mi ò mọ̀ bá a ṣe fẹ́ ṣe tí òfin ní jẹ́ wípé nta ni ó máa ṣẹlẹ̀ máa padà ṣẹlẹ̀. Gbogbo ní fọ́lọ́run lókè ọ̀run o, a kú ọjọ́ méjìjọ́ mẹ́ta bí a ṣe ń súnmọ́ ọdún tó kù ìṣẹ́jú díẹ̀ tá fẹ́ kí happy new year kò ní bẹ́ẹ̀ ní sàárè tọmọtọmọ àti mí àti wọ́ àti gbogbo ojú àti gbogbo etí gbogbo ẹni tó láǹfààní àti wù mí ẹkún ìdààmú wàhálà ó ní fi la ọdún yìí kọjá ọdún tuntun yẹn ọdún ayọ̀ ló máa jẹ́ gbogbo ogun tó ń lé ọ láti January tí ó padà Ọlọ́run ó tẹ̀ wọ́n rì sínú agbábú omi òkun ó sì lálàáfíà á ní ìlera á lókun ẹ̀mí wa ó gùn ire gbogbo tó wà lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ yóò dára fún wa Jésù Olúwa wa. Mo kí gbogbo wa pátápátá ọ̀pọ̀ ló ń retí pé máa sọ̀rọ̀ lórí ìrìn àjò tá a bẹ̀rẹ̀ sí ní rìn fún àlàáfíà ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ̀yin tẹ́ ti post ẹ̀, ẹ̀yin tẹ́ ti kọ́mẹ́ǹtì, ẹ̀yin tẹ́ ti pín lórí péjì yín, mo kí yín ẹ kúṣẹ́. Ẹ̀yin lẹ ṣe tó jù níbẹ̀, ẹ̀yin lẹ kópa tó lágbára. Èyí ìbò àyà mọ́kàndùn táwọn traditionalist lórí íńtánẹ́ẹ̀tì kan náà íńtánẹ́ẹ̀tì lè sùn tí ń dá gbogbo ẹ̀ lẹ̀. Orí ẹ̀ ní gbogbo àwọn tó ń dá wàhálà yìí lẹ̀ mọ́kàndùn tí ń lọ píìkì tí ó pè. Nǹkan tí ń jẹ́ kí òun gan kó máa wà. Ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan pé íńtánẹ́ẹ̀tì ó máa rí ojú ọ̀fẹ́ lùyà ẹ̀ lásán orí oṣù ló dá kì í sí íńtánẹ́ẹ̀tì nìkan ló dá wàhálà lẹ̀. Ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan pé íńtánẹ́ẹ̀tì ó máa rí ojú ọ̀fẹ́ lùyà ẹ̀ lásán orí oṣù ló dá kì í sí íńtánẹ́ẹ̀tì nìkan ló dá wàhálà lẹ̀. Ọ̀làjú dálẹ̀ crusade dálẹ̀ evangelism àwọn ìṣòro tó kó bá wa níbi rẹ̀ kí orílẹ̀-èdè sáwọn nìkan là ń ṣe. Ohun tí ìjọba bá wa ṣe ó ní òfin mi ò mọ̀ bóyá òfin yẹn lè ran orí mídíà tó bá ṣe é ṣe lágbájá fọwọ́ mú ẹ̀sìn yẹn as a Christianity má ever lọ bá wọn ra Kùránì lọ́jà kọ́ máa tù tó bá fẹ́ mọ̀ pa Kùránì. Ẹ gbọ́rọ̀ yìí láìpẹ́ ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ last week IG ọlọ́wà lórí live program if anybody's tó bá ti du ẹnìkan online now they are beheaded and the law will so. Èmi gbàgbọ́ pé ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ mi ò sọ àwọn ìgbà mìíràn bọ̀ láti bẹ̀rẹ̀ ẹni mọ̀ mí yóò mọ̀ wípé àṣà ilẹ̀ Yorùbá ó jẹ mí lógún bí ìkírẹ ẹni ìbọ̀wọ̀fágbà ìtẹríba ìdọ̀bálẹ̀ ká má kó àṣà ilẹ̀ Yorùbá dànù torí pé tá a bá mẹ́sìn sẹ́gbẹ́ kan kò sẹ́ni tí ò lágbólé bàbá tiẹ̀ nílẹ̀ Yorùbá náà ó jẹ mí lógún gan inú mi dùn ẹ jẹ́ n kí àwọn bàbá wa gbogbo tí wọ́n dìde tí wọ́n pẹ̀lú wa nírìn àjò yẹn bàbá wa Àràbà láti ìlú Òṣogbo bàbá àgbà Yẹmí Ẹlẹ́bùúbọn ẹ̀mí Ọláògùn o bàbá Àràbà ti ìlú Ìbàdàn mo kí yín dáadáa aṣojú bàbá Àràbà àgbáyé láti Ilé Ifẹ̀ mo kí yín àti gbogbo ẹ̀yin jàǹkànjàǹkàn nínú oníṣẹ̀ṣe mo kí yín ẹ kú àtúnṣe tó lọ́dọ̀ àwọn àlùfáà wa tí wọ́n ṣe akọ́wọ́rìn pẹ̀lú àfáà Sheikh Akeugba Gold mo kí yín o ẹ kúṣẹ́ Ọlọ́run ó tì wá lẹ́yìn Ọlọ́run yóò fún wa ṣe àfáà ọlọ́rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí màá lè dárúkọ yín torí àkókò
ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń wá àlàáfíà bíbélì pé ẹni tó wà àlàáfíà Jerusalem yóò ṣe rere mo kí gbogbo yín dáadáa nínú onígbàgbọ́ mo tún kí gbogbo yín náà gidigidi gan mo kí yín dáadáa gbogbo yín ni mo kí láì ṣẹ̀ ẹnikẹ́ni kù gbogbo ẹ̀yin tẹ́ jó nígbàgbọ́ aṣojú CAN tó wá aṣojú OAIC mo kí yín ẹni tó represent bàbá wa bàbá aládùúrà Samuel Olúṣẹ́gun Akíntóbi Agbọ́jésù mo kí yín gbogbo àwa Agbọ́jésù district náà pátápátá àtàwọn onígbàgbọ́ tó kù mo kí wa o a kú iṣẹ́ náà ìbẹ̀rẹ̀ kìí soníṣẹ́ àwọn tó bá gbé dópin òun náà là ó gbàlà ṣùgbọ́n tí mo ṣe jáde ní àkókò yìí ni wípé ṣẹ́rí tàbá ní fi ọwọ́ bọ̀rọ̀ lójú tàbá máa sùn títọ̀rọ̀ wàhálà ò sí much lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe rárá nígbà tí wọ́n sún kan ògiri ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn àgbààgbà wọ̀nyí gan ọ̀dẹ̀ wá sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n fárígá ó dẹ̀ tọ́ ó yẹ bẹ́ẹ̀ bí a bá padà sọ́dọ̀ àwọn Kristẹni tá a bá ní ìjàngbọ̀n àbí wàhálà díẹ̀ ló máa mọ̀ nínú ìpele àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ohun tó dájú tó farahàn gbangba òun ni wípé àwọn èèyàn wa yìí tí wọ́n jẹ́ mùsùlùmí mi ò mọ bá a ṣe fẹ́ ṣe é tí òfin ní jẹ́ wípé nta ni ó máa ṣẹlẹ̀ máa padà ṣẹlẹ̀ ìdí rèé ṣe bí mùsùlùmí ní gbogbo yín lápapọ̀ Akéwùgbà Gold dìde àwọn èèyàn kọ̀ọ̀kan ní state Yorùbá kọ̀ọ̀kan láwọn àfa àwọn join ẹ̀ ẹ wúrú bàbá wa Wàsíìrì nílùú Ìwó yìí wọ́n dẹ̀ rí fídíò yẹn wọ́n rí fọ́tò yẹn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní attack Akéwùgbà Gold pé ẹnikẹ́ni ò ránṣẹ́ àlàáfíà ìyẹn ni pé wọ́n ń lérí ogun wọ́n ń lérí wàhálà ẹni tó tún jẹ́ àgbàlagbà at that age bàbá Wàsíìrì nílùú Ìwó Wàsíìrì Ìwó ọba Ìwó mufti Ìwó àwọn ò wá àlàáfíà bí kò sí ogun ǹjẹ́ ti rí ọ̀rọ̀ sàríà ǹjẹ́ gbọ́ ohun tí mufti Ìwó sọ nípa sàríà ẹ ò tí gbọ́ tó ń fọn ìyálà ya àwọn ènìyàn lọ́yọ́ state tó ń ṣépè páwọn ọjà àwọn sọdógun ni àwọn náà wọ́n. Nàìjíríà dùn òfin bẹ́ẹ̀ kan tẹ́ẹ̀bí gbé Nàìjíríà kalẹ̀ ó dùn gan ṣe tiẹ̀ ṣe tèmi ní ṣẹ̀rí àárẹ̀ wà ń bẹ̀ bí ìṣẹ̀ṣe bó ṣe wà nú ẹ̀ bẹ́ẹ̀ náà ni Christianity náà ṣe kéde Christianity lọ́mú tiẹ̀ àwọn náà ṣe kéde. lákòóní inú kùn èsì ọ̀rọ̀ mi fún ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state wípé àwọn mùsùlùmí kan láwọn fẹ́ ṣe Ṣẹ̀ríà council ẹ wá lẹ́ẹ̀ gbọ́dọ̀ gbọ́ wọn bíyà láyà yìí dá ẹ máa lọ sí ní Ògùn látàáyé àti ibi tẹ́ ẹ bá ti ń bọ òrìṣà yín kẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ ń sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín orí yìí ti burú lọ́rọ̀ yín àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sálá fẹ́ lo Ṣẹ̀ríà lọ lórí a fẹ́ lo Ṣẹ̀ríà yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà tá a jọ kan níjọ́ tá a sọ pé a fẹ́ jọ máa gbé. à ń jèkúrú kó tán a sì ń gbọ́nwó ẹ̀ sínú àwò bàbá Akéwùgbà Gold jẹ́ apá yín ó ká àti lè dáwọ́ ogun dúró nílànà mùsùlùmí báyìí ṣé ká má tanra wa gbogbo àwọn tó ń gbọ́ wa àwọn tó ń kọ́mẹ̀ntì àwọn gangan nílùú àwọn gangan níjọba nínú àwọn ọ̀rọ̀ tá a jọ sọ lọ́jọ́ yẹn táwọn èèyàn náà dẹ̀ ti mú dání tí wọ́n ti píkì àwọn ọ̀rọ̀ yẹn nínú ọ̀rọ̀ yẹn ni pé mídíà ó ní wàhálà tí ń ṣẹlẹ̀ no sẹ́wọ̀n pé mo ń tẹnu mọ́ kó ń sọ̀rọ̀ orí mídíà o
díẹ̀ nípa tí mídíà kónú ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, ọ̀rọ̀ yìí mì kún àgbà, ó pọ̀ tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wípé ẹ sọ ní ọ̀rọ̀ yín jọ yẹ pé mùsùlùmí, Christian, oníṣẹ̀ṣe gbogbo wa la lọ́mọ líle lọ́dọ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ sà, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. Apá oníṣẹ̀ṣe kápá ọmọ wọn tó le, apá Kristẹni kápá ọmọ wọn tó le. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà Kristẹni ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan lọ lórí mídíà torí wọn tiẹ̀ dá sí, wọn tiẹ̀ fẹ́ wàhálà rárá. Ẹ bá bú wọn, kẹ́ ṣépè fún wọn, kẹ́ ṣe gbogbo ẹ̀, kò tiẹ̀ kàn wọ́n, kò mì wọ́n. Bọ̀ mùsùlùmí ẹ̀yin náà mọ̀ náà, ibi tẹ́ ń lọ Kristẹni lè káwọ́ gbéra, oníṣẹ̀ṣe ò ní gbà lọ́wọ́ tá a wà. Nígbà tá a bá sọ pé a fẹ́ lọ sí Sharia court nílẹ̀ Yorùbá, tá a dẹ̀ mọ̀ pé Sharia court ni ẹ̀yọ́ lójú, ẹ̀gẹ́ lápá, ẹ̀fọ́ lójú, ẹ̀gẹ́ lẹ́sẹ̀, ẹ̀dú lọ́rùn, tí wọ́n láwọn ògbà tẹ́lẹ̀ fẹ́ sọ́dọ̀gùn. Èmi mọ̀ pé ìjókòó wa kò níye gbà, a máa tún jókòó, but ìbéèrè tí mò ń béèrè ni pé bàbá wa Akeugba Gold àtẹ̀yìn bàbá wa Ọlọ́rẹ̀ àti tẹ́jọ kọ́ Ọ̀wọ́rìn wa, ṣé agbára yín ó ká? A mọ̀ pé oríṣiríṣi ló wà, àwọn kan alùzùnà, àwọn kan súfí, àwọn kan bẹ́ẹ̀ sápá yín ó ká? Tá a bá ti sọ́run ìjọba, díẹ̀ ní tìjọba o, tá a bá sọ wípé àwọn IG tàbí àwọn èèyàn kan ti ṣe òfin cyber crime, ó níbi tó dé o. Cyber crime yàtọ̀ sí tí wọ́n ń dálẹ̀ láàrin ìlú tó lè fa yánpọnyánrin o. Lórúkọ Ọlọ́run alààyè yóò dára fún wa. Ẹ̀yin tó kàn, ẹ jẹ́ á lọ túnbẹ̀ sí. Àlàáfíà ilẹ̀ Yorùbá ó ṣe kókó, ẹ jẹ́ ká jọ wà. Ogun ò dàbí yán, kò dàbí ẹ̀kọ́. Tó bá dé, ẹni tó rò pé òun lágbára yóò padà dọ̀lẹ, ẹni tẹ́ rò pé ò ní nǹkan kan yóò padà jáde lọ́nà tó lágbára o. Kálàáfíà kó wà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ká sọdún ayọ̀ kọ́kàn wa ó balẹ̀, bó ṣe máa rí nìyẹn. Jésù Olúwa wa, ẹ ṣé púpọ̀ o.